Jésù Olúwa ara tẹ̀síwájú nínú kíkọ́ ìran ọmọ ẹ̀yìn rẹ̀ ló ṣe kan tí yóò gba àdúrà. Ìran gan ni mọ̀mọ́ Ìyábọ̀ bá wí olùkọ́ni kọ́ alúṣekà náà ti ya gbàdúrà lákọ́kọ́ ọkọ́kọ́ tọkàràn sí ọ̀nìkan gbàdúrà yìí sí òun náà pè ní àbára kẹ́lọ́run lónìí báwo àkòrí tòní òun ní àdúrà kejì Ọlọ́run kọ́ ìran ọmọ ẹ̀yìn nínú àdúrà Olúwa ni ọ̀wọ̀ ni fọ́rúkọ rẹ. Tó bá wo Matthew orí 6 ẹsẹ̀ 9 wàá rí i pé lẹ́yìn àbárakẹ́ lọ́run ọ̀wọ̀ ni fọ́rúkọ rẹ òun ni ó kọkàn. Kí ìtumọ̀ sí wí ọ̀wọ̀ ni fọ́rúkọ rẹ? Ìyẹn ni wípé mímọ́ lórúkọ rẹ. Ìyẹn ni wípé alárẹ̀lábàwọ́n lórúkọ Ọlọ́run. Ìyẹn ni wípé olùbùkún lórúkọ Ọlọ́run. Ìyẹn ni wípé orúkọ Ọlọ́run ni ẹ̀ la fi wé oníṣẹ́mú wí ọ̀wọ̀ ni fún orúkọ rẹ. Orúkọ ikọ̀ yàtọ̀ sí kété orúkọ orúkọ Ọlọ́run ọgbà ọlá àti òbọ̀wọ̀ fún ẹ̀ṣọ́ orúkọ kọ̀ọ̀nìyàn kàn ya dá ṣákálá wọ́n tí ọ̀bọ nìyàn sọ̀rọ̀ tẹ́lẹ̀ lóṣè kó ti rè ọ́ gbọ́n kó bá ti lówájú Ọlọ́run bá kọ́ lọ́dọ̀ Ọlọ́run bá wàjà kó yí ọ̀nù ààfin rẹ̀ pẹ̀lú òbọ̀wọ̀ àti ọlá fún orúkọ mímọ́ rẹ̀. Kó bá kà á gan nínú ìwé mímọ́ wàá rí i pé áńgẹ́lì kẹ́ ń dúró níwájú rẹ̀ mímọ́ 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 náà kéde líkété ọgbà kọjá pé níwájú Ọlọ́run. Nígbà ká bá fẹ́ wá síwájú Ọlọ́run láti yá gbàdúrà a gbọ́dọ̀ mú kété burúkú ọ̀ra a gbọ́dọ̀ kójonu ká yára sí mímọ́ yàtọ̀ sẹ́yìn nìsí kọ́ kábà yóò rí gbà lọ́ Ọlọ́run ajákùnbẹ̀ ya orúkọ Ọlọ́run àyà sí mímọ́ níwájú Ọlọ́run àgbé níwájú ènìyàn gan àgbé orúkọ Ọlọ́run ni àgbéga àyínlógo àṣẹ ní tẹ̀pọ́ntẹ̀yẹ nítorí pé orúkọ rẹ̀ ni ó jẹ́ orúkọ jẹ́ pé ní kété ayé àtọ̀run o Ọlọ́run ti mọ̀ọ́mọ̀ ó ti yà á sọ̀tọ̀ torí pé bẹ́ẹ̀lì gan wíwá wípé ó gbé orúkọ rẹ̀ ó gbéga ju ó gbé ọ̀rọ̀ rẹ̀ ó gbéga ju orúkọ rẹ̀ torí pé orúkọ rẹ̀ ni nípasẹ̀ rẹ̀ ní kété wọ́n ṣẹ̀dá rẹ̀ lóòótọ́ àìgbàdúrà ṣùgbọ́n a gbọ́dọ̀ mú ògo àtọlá àti ẹwà mímọ́ Ọlọ́run àtìwà mímọ́ rẹ̀ a gbọ́dọ̀ mú hàn ibi ká dojúkọ nínú àdúrà òun náà ni pé Ọlọ́run mímọ́ òun la bá ẹ sọ̀rọ̀ Ọlọ́run kéè ṣèké kéè ṣe bìtà sọ ni kò yá mẹ́jọ sùn kò yá retí wé á ṣe bìtà ọ̀wọ̀ ní forúkọ rẹ sábà wọn kàn àtẹ rẹ̀ ọyọ̀ ta sí ọ̀ra Ọlọ́run Olódùmarè òní ṣèdájọ́ láì pé ọmọ epo bọyọ̀ Ọlọ́run fúnra rẹ̀ ó ti ya orúkọ rẹ̀ sí mímọ́ o nípa ìrere àti nípa gbàlà kómúkó ọmọ ẹ̀dá kọ́lọ́run báyìí tí a ké kábàáyé ké sọ́lọ́run báyìí ni pé Olúwa ọ̀wọ̀ ní fọ́rúkọ rẹ̀ mọ́rúkọ rẹ̀ hàn líkété àgbáyé àjẹ́ pé àgbàdúrà pé kí ìrere Ọlọ́run ògbàlà rẹ̀ òwà mímọ́ rẹ̀ kẹ́yọ̀ dé ti ọmọ ẹ̀dá ọ̀wọ̀ ní fọ́rúkọ rẹ̀ o mọ̀ mọ́rúkọ Ọlọ́run mọ̀ mú tayín mọ̀ mú ṣàwàdà mọ̀ gbé wọ́lẹ̀ mọ̀ jẹun ìran kàn tí pé ìran aláwàdà ọmọ orúkọ nìkan máa po tíì lórí tẹ́ḿpìlì Ọlọ́run lé Ọlọ́run mímọ́ lórúkọ rẹ̀ o bẹ́ẹ̀lì wí ọ̀wọ̀ ni fún orúkọ rẹ̀ òjó lórúkọ mi ọmọ àbálábí tán mo ṣèbà ọ kábíyèsí alágbàlá ọ̀run àtayé ọba kò mú ayé kò mú ṣe àpótí ìtìsẹ̀ rẹ̀ ọ̀run gan gbà ọ̀fẹ́ ó tóbi ọlála títí láéláé làyà yìn ọ́ o ọba ògbàlà lẹ́ẹ̀rẹ̀kan sí òjó lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀wọ̀ ni fún orúkọ Olódùmarè ire o.